mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lórílẹ̀‐èdè yìí, the Minister for Federal Capital Territory, olóyè Nyesom Wike tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers, ó mà ti sọ̀rọ̀ ti tú àṣírí lórí ìdí tí òun àti Buhari, ìyún ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, táwọn ò fi gba ti ara wọn àti ìdí táwọn méjèèjì tó fi máa ń sá fún ara wọn, tí Wike sì ní níṣe ni òun gbé orí ara òun sá pamọ́ lásìkò tí Buhari tó wà nípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé, lásìkò tí Buhari tó fi ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fọdún mẹ́jọ láàrin ọdún 2015 sọdún 2023, ó ní Wike náà ló fi ṣe gómìnà ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n tó jẹ́ pé ní gbogbo ọdún mẹ́jọ náà níṣe ni Wike àti Buhari náà máa ń jà táwọn méjèèjì kì í ra wọn sójú, tó sì jẹ́ wípé òkú ọ̀rọ̀ ẹni Wike ló máa ń sọ sí Buhari àti ìjọba ẹ̀. ṣá o nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ìhun lọ́jọ́rú yọ ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí tí í ṣe ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025, èyí táwọn olóyìnbó yóò pè ní the 12th of March 2025, ó ní Wike ló máa sọ̀rọ̀ lórí ìdí tóun àti Buhari tá fi ń jà àti ìdí tí wọn kì í fi ríra, tó sì tún máa ń sá nípàdé tí wọ́n bá ní nílé ìjọba Nàìjíríà, ìyún asòfìlà pẹ̀lú Buhari. Nínú ọ̀rọ̀ ẹ̀ tó bá àwọn oníròyìn sọ lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí, Wike jẹ́ kó di mímọ̀ wípé nítorí pé òun ò fẹ́ kí ẹgbẹ́ òṣèlú òun People's Democratic Party kú lásìkò tóun wà nípò gómìnà, inú jẹ́ kóun máa bá Buhari jà. Ó ní kì í ṣe páwọn kórìíra àwọn tàbí bóyá ó gba ìyàwó àbọ̀mọ òun kan. Ó ní nítorí pé ọ̀pọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ ń rí yẹn, ó ní lásìkò tóun wà ní gómìnà, ọ̀pọ̀ wọn ló ń gbàbọ̀dẹ̀ fẹ́gbẹ́ tí wọ́n ń yọ lọ sí ilé ìjọba l'Àbújá lọ́dọ̀ Buhari, tí wọ́n lọ ń bá a sọ̀rọ̀ tán bá a sọ nǹkan míì tó sì ní ọ̀tọ̀ ní tán ṣe ní gbangba. Wike wá jẹ́ kó dìímọ̀ pé gẹ́gẹ́ bí ẹ̀dá tóun jẹ́, òun ò máa bòsí ṣe, òun ò sì mọ ọ̀rọ̀ kọ̀kọ́ sọ. Ó níbi tóun bá ń lọ gbogbo ayé ló máa mọ̀, òun sì máa kéde ẹ̀. Ó ní ìdí èyí ló ń fi rí pé nígbà tí gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tó pọ̀ jù nínú wọn ti gbàbọ̀dẹ̀ tá ń ṣiṣẹ́ fún Buhari lẹ́yìn tá ń yọ lọ bá a ṣèpàdé lóru, ó ní díẹ̀ ló ń fi wò pé ẹgbẹ́ òṣèlú PDP ò gbọdọ̀ kú. Ó ní lòun fi bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti ẹgbẹ́ òṣèlú APC àti Buhari, tí òun gbógun ti wọ́n láti pèsè àtakò tó péye fún wọn, tó sì ní nítorí láti sá fún ẹ̀mí òun ẹni òun fi máa ń sá fún Buhari, pàápàá láti lọ sí ilé ìjọba Nàìjíríà, ìyún asòfìlà tó wà l'Àbújá. Kódà ó ní bí Buhari bá fẹ́ ṣe ìpàdé National Executive Council meeting, èyí tí gbogbo àwọn gómìnà tá máa ń bá Buhari ṣe, ó lóun kì í lọ síbẹ̀ nítorí òun gbé orí ara òun pamọ́ kí Buhari má ṣe òun níjàmbá.